mo dé ní tewé adé, mo bọ̀ nítorí àbọ̀. Àṣàmú nǹkan yín rèé, ọmọ ajẹja bí onígèrè, ọmọ ọkọ̀ bẹ́ja nígèrè ó bá gèrè jẹ, ó bẹ́ja nígèrè ó tún gèrè ṣe. Ọmọ agbọ́n ni mí, ọmọ agbọ̀n ìgbà tó jù mẹ́ṣin lẹ́yìn ọrùn tí ò jẹ́ ṣe Oníkòyí ojìkọ, ọmọ Ẹ̀yíkòyí dìde ogun ọba tó lọ́gbọ̀n, ọmọ Oníkòyí rí ọmọ Oníkòyí dìre. Lónìí a tún mú àwọn àṣàyàn òwe bíi méjì, mẹ́ta, mẹ́rin wá láti tún fi kọ́ ẹ̀yin bàbá, ẹ̀yin mọ̀mọ́ àti ẹ̀yin ẹlẹgbẹ́ mi gbogbo ní àwọn òwe Yorùbá àti bí a ṣe ń lò ó. Ètò Yorùbá Pọ́nbélé yín ló pòdé fún gbogbo ẹ̀yin tí ò mọ báwo ni ẹ ṣe lè darapọ̀ mọ́ wa àti bí ẹ ṣe lè ṣèrànlọ́wọ́ fún ètò yìí. Ẹ lọ sí @Yorùbá Pọ́nbélé lórí YouTube àti TikTok. Ẹ ó rí wa níbẹ̀. Ẹ bá a subscribe, ẹ bá a share, kẹ́dẹ̀ bá a like fún ìgbélárugẹ èdè àti àṣà Yorùbá. Lẹ́nìí, àkọ́kọ́ òwe tí a ó kọ́kọ́ sọ̀rọ̀ nípa ó ní aáyán tí ó bá mọ̀ wọn rẹ̀ ni ó ní òun fẹ́ lọ bá adìẹ lọ tọ́mọ o. Aáyán tí ó mọ̀ wọn rẹ̀ ni ó lóun fẹ́ bá adìẹ lọ tọ́mọ. Kí ni aáyán? What is iron? Iron is cockroach. Kí ni adìẹ? Hen. Adìẹ àti aáyán ọ̀tá ara wọn ni wọ́n. Kí aáyán wá mọ́mọ́ wọn rẹ̀ kó wá ní òun fẹ́ lọ bá adìẹ tọ́mọ, ṣé mọ̀ pé ó fẹ́ fi rẹ̀ ṣẹ̀ sí ni, ó sì fẹ́ re ọ̀run àṣàǹtẹ̀. Nǹkan tí wọ́n máa ń lo òwe yìí ni pé kí èèyàn tó bá jẹ́ ọ̀lẹ kó má lọ kọjá ààyè ẹ̀ lọ́dọ̀ alágbára, torí pé àbùkù ńlá ni ó kàn. Tí ó bá padà di nǹkan tí ó máa kàbùkù, ó lè ṣe léṣe tàbí kó gbàbẹ̀ wọ sàárè. Ení nìyẹn. Òwe míì tó tún jẹ mọ́ aáyán àtàdìẹ ó ní ẹ̀yin tẹ́ ẹ ṣe àrìnàkò fún adìẹ, tẹ́ ẹ ṣe àrìnàkò fún aáyán, tẹ́ ẹ ṣe kánòkò fún aáyán, òun náà lẹ ṣe àrìnàkò fún adìẹ. Wọ́n máa ń lo èyí láti sọ pé àwọn èèyàn náà ni wọ́n ń dẹ lágbájá àti lágbájá síra wọn kí wọ́n lè di oníjà ara wọn. Adásínilọ́rùn obìnrin ọ̀dọ́gọ́ òwe kejì rèé. Tẹ́lẹ́rú ń lọrú, ẹlẹ́rú ń lọ ẹrú, ó ní kí wọ́n jọkọ̀ òun ó dé. Ẹja gbọ́ lẹ́ẹ̀kan sí. Adásínilọ́rùn obìnrin ọ̀dọ́gọ́, tẹ́lẹ́rú ń lọ ẹrú, tó ní wọ́n jọkọ̀ òun ó dé. Níparí òwe yẹn lọ́rùn mi, nígbà tí ọkọ ẹ̀ dé, ó ní ẹrú tí ẹ̀ ń béèrè yẹn lóòótọ́ ni òun lòún mú, ọwọ́ òun ló wà, ṣùgbọ́n ọ̀dọ̀ bàbá ìyàwó òun ni kẹ́ ti lọ wà. Obìnrin ọ̀dọ́gọ́ gbọ́n, kódà ọ̀dọ́gọ́ gbọ́n ju ìyàwó ẹ̀ lọ. Wọ́n máa ń lò ó láti ṣe kìlọ̀kìlọ̀ fún ènìyàn pé dákun má kó bá mi lọ́dọ̀ àwọn tó jù mí lọ. Òwe tó sì kẹta, adákẹ́ mọ́ fọhùn àmọ́ tẹni tí í ṣe. Adákẹ́ ìfọhùn àmọ́ ti ẹni tí í ṣe. Èyí tí ó tún tẹ̀lé ọ náà ni a kì í dákẹ́ ká sì wí, a kì í wòsùn ká dáràn. Níparí ẹ̀ wọ́n ló di fáláàfin Ṣàngó. Ìtàn ó jẹ mọ́ òwe, ìtàn ń bẹ tó rọ̀ mọ́ òwe yìí, ṣùgbọ́n a máa sọ yẹn ní ọjọ́ iwájú. Ẹ jẹ́ ká gbọ́ àwọn òwe náà lẹ́ẹ̀kan sí. Àkọ́kọ́, aáyán tí kò mọ àwọn rẹ̀ ni ó sọ pé òun fẹ́ lọ bá adìẹ tọ́mọ. Adásínilọ́rùn obìnrin ọ̀dọ́gọ́, tẹ́lẹ́rú ń lẹ́rú, tó ní wọ́n jọkọ̀ òun ó dé. Adákẹ́ má fọhùn, a kò mọ ti ẹni tí í ṣe. A kì í dákẹ́ ká sì wí, a kì í wòsùn ká dáràn. Aáyán tí ò mọ̀ wọn rẹ̀ ló máa ní òun fẹ́ lọ bá adìẹ tọ́mọ. A kì í dákẹ́ ká sì wí, a kì í wòsùn ká dáràn. Adákẹ́ má fọhùn, a mọ tẹni tí í ṣe. Níparí, adásínilọ́rùn obìnrin ọ̀dọ́gọ́, tẹ́lẹ́rú ń lọ ẹrú, tó ní kí wọ́n jọkọ̀ tòun ó dé. Àṣàmú nǹkan máa wí, ajá kì í gbókèyìn rẹ̀ ọ̀ká, akékaka kọ́lọ́rọ̀ gbọ́bọ́lọ́rọ̀ bá pọ̀, kò sí nǹkan tí ó fọ́ máa mú bí ẹyá ṣe. Olúyọ̀lé nílé bàbá mi, ilé ajẹja lójú ní oníjẹjẹ Òjé Ìbàdàn. Ọmọ ajẹja bí onígèrè, ọmọ ọkọ̀ bẹ́ja nígèrè, ọbẹ̀ gèrè jẹ́, ó bẹ́ja nígèrè ó tún